Yorùbá yìí ṣe èèyàn rí ẹ̀gbọ́n tí mo wí ní abápẹ́ta lórí ẹgbẹ́ mi ni Yorùbá yìí ṣe èèyàn rí wọn ní bá ń bá ń jà. Bí kakúkọ. àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. sébẹ̀ ṣe wí nu. bẹ́ẹ̀ni. bá ń bá ń jà. Bí kakúkọ. lókè lọ́dọ̀ ti wa nílẹ̀ Haúsá lọ́hùn bẹ́ẹ̀ à ń bá ń jà ẹnì kó kú fẹ́ nìkan ni o. bẹ́ẹ̀ni. ẹni bí ní ibùdó ayé jọ̀hún tá a níwọ̀n yẹn kò sọ́nà ń bẹ̀ mọ́ ọ̀sán àwọn alálẹ̀ ilẹ̀ ìta alálẹ̀ ilẹ̀. ní bí bàbá ti sọ bá àwọn àṣẹ ti gùn àṣẹ tọ̀dọ̀ Ọlọ́run àbí tí. tí wọ́n ti ọ̀rọ̀ yẹn kí ó sọ̀rọ̀ fẹ́ ni ọ̀rọ̀ wo ni ń bọ̀ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣẹbọ wọn yẹn lé wọn kúrò ńbẹ̀ ẹ wáṣẹ́ gidi fún wọn ẹ wáṣẹ́ fún wọn ẹ ti gbọ̀ngàn ẹ dákun ẹ ti sẹ́ lórí ẹ̀ ẹni bẹ́ẹ̀ yọ̀ọ̀bá ní sẹ́lẹ̀ wọn dára ní ọmọ ṣe o táwọn ọlọ́ba kú láti ẹjọ́ yẹn tí ìjọba ẹ̀yin afọbajẹ́ dà gbogbo wọn dìde nàró mo ní ẹ̀yin abú lẹ́yìn wọ̀nyí ẹ̀yin abú ṣé ifá ò ti sọ̀rọ̀ láti ẹjọ́ àbí bí ogójì èèyàn apply pé àwọn fẹ́ jọba ẹ wàá rẹ́rì yìí fọ́ ọ̀dà àpò ẹnìkan sẹ́nu gbogbo wọn. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mr. Wale, good morning. Good morning. Mr. Wale, good morning. Please, Mr. Wale, please, you can see that here. We are all speaking Yoruba here. Please, let's get your no. I can hear you just a little bit, I can hear you. Yeah, I can hear you just a little bit. I'm so sorry. I was here last night. Mr. Wale Bola Tito is a Yoruba person. Mr. Wale's name is Mr. Wale Tito. No. You don't make that mistake. That opinion is not correct. It's very correct, Mr. Wale. You're a Yoruba person. Please, can you kindly speak Yoruba to us? Can you please kindly speak Yoruba to us? You don't know how long I've been out of the country. You don't know if I was born Mr. Wale, you can be out of the country for ages. No one cares about that. Please, can you speak Yoruba to us? Even somebody they born in overseas speak Yoruba. You're not getting me. I can hear you if you speak that language. I can speak it. That's not what we want to talk about here. Mr. Wale is a Yoruba person. Why is he downgrading our language? I'm not disputing that with you. You are downgrading our language, Mr. Bola. Don't say that. Don't say that to me, please. Okay, don't say that to me. I'm not going to take that from you. I never told you I was not. I never told you I was not proud of you. Are you not getting all of these things? You're a Yoruba person. This is what I do. This is what I hate totally. You're a Yoruba person. Then speak our language. Let everybody understand what you're saying. Do you know what you've tried to do now? And now you're actually intoxicating the same thing you're blaming people for. You don't force people into your own philosophy. Everybody please move. Everybody please move. Wale. Yes. It is not Wale. Yes, I said I can speak a little. I hear you very well when you say things in Yoruba. I can speak a little, but not. But you know, it's just so. It's crazy, you know. Crazy, Mr. Bola Tito. No. You're not getting it. You're just not getting it. I never said I could not speak at all. I never said I was not part of you. Mr. Wale, Eloje Victor, Abi Mike. Move on. English. But one request they're making, make sense to be sincere. Any on the platform adults, he has the right to do whatever he wants. No, I understand. You know. I just thought he was gonna do that for me since he already had someone else. You can ask, but he ask when he rejects. So you don't need to. No. When he said no, I wasn't even going any further. When he said no, it's not a charge. You understand? So thank you. When he said no, I wasn't going any further. I just can't move on that job.
move on bàbá wa jọ. bàbá mi àkàrà ogun ṣé rí nǹkan tá a kàn fẹ́ sọ fáwọn mùsùlùmí tèmi kan máa sọ àwa náà ṣe oníjàgídíjàgan bẹ́ẹ̀ bọ̀ àwọn mùsùlùmí ló jẹ́ ká jẹ́ oníjàgídíjàgan sí. ó dẹ̀ mọ́ jà mọ́. ẹni sùúrù yá mi ẹjẹ sọ̀rọ̀ ẹjẹ máa bá yín jà. ilé ẹ̀pà wa yín dà tẹ́ bá fẹ́ jẹ́ ká jà mọ́. ẹni sùúrù mọ́mí ẹjọ kí lẹ fẹ́ ká ṣe. ìyá mi Yorùbá ẹni sùúrù ẹjọ ẹ má bínú ìyá mi méjì ẹni sùúrù nǹkan tá a sọ fáwọn mùsùlùmí ni pé ẹ ṣe tìlámù yín ẹ jẹ́ káwa náà ṣe tìbílẹ̀ wa káwọn kìrìsìtẹ́nì náà ṣe tì. láàrin odò ẹjọ tẹnibọdì báyìí tarọ tẹ tó bá sọ̀rọ̀ ọmọ àdọpẹ nìyẹn ẹjọ ṣe please ẹjọ. ẹ ṣoríire tó bá sọ̀rọ̀ ọmọ àdọpẹ nìyẹn. so nǹkan tá a sọ lélẹ́yìí pé ẹjọ ẹ fi ibi tọwọ́ yín gbé kẹ́kẹ́ gbé bẹ́ẹ̀ tó já pé mùsùlùmí lẹ̀ ń ṣe ẹ píríṣì ìsìlámù yín ẹ píríṣì ànábì Muhammed yín ẹ píríṣì kílọ̀tì korúkọ ẹ̀ Allah yín ẹ jẹ́ káwọn ti Ṣàngó píríṣì Ṣàngó kí Christian píríṣì Jesus Christ ẹ̀yin nìkan náà lè ń dá wàhálà lẹ́nu Nàìjíríà kí ló dé náà ẹ̀jẹ̀ máa fi ìpè tá a bá dá wàhálà yẹn lẹ̀ àwọn máa sá fún yín ohun yẹn nìyá yìí fi ilẹ̀ lẹ́ẹ̀kan á lè sá fún yín gbogbo àjọ máa là kọ́ mọ́ra wa lórí gan gidi gan débẹ̀ everybody ready láti jára wọn confam ni gbogbo ayé alálùmọ́lẹ̀ ni gbogbo yẹn analog time ṣẹ́rí 5G tower yìí a máa lọ sí Russia a máa lọ ra bomb a máa jù sí gbogbo ibi tá a máa jù sí àwọn olóṣèlú everybody òótọ́ ni kò sí táìmù fún ogbórí burúkú tẹ́tí ń ṣe bọ̀ láti láì bí 10 billion decades tẹ́tí ń ṣe wèrè bọ̀ ẹ̀yin Islam yẹn ní sí ìtawà á sì lásán a máa kó nǹkan bọ̀ àwọn bàbá yín lórí ni à ní gbogbo táìmù olóṣì yẹn mọ́ we don't have time we are boiling people are boiling we are fucking boiling we go mix it up we go flood it down that's it èmi ò ní sọ Dubai lọ ẹ ṣáà máa ṣe bí olórí burúkú pẹ̀lú àwa ọmọ island làwa ẹ̀yin gbogbo ọmọ Ìlọrin ẹ má ṣe bí olórí burúkú pẹ̀lú ọmọ island òótọ́ ni. Oh, Larry, thank you for your submission. I think now, Tosco needs láti sọ̀rọ̀. Tosco ló kàn bá tó fẹ́ sọ̀rọ̀ ẹjọ́. Okay. The thing is that, Sherry, sincerely, ní ti ilẹ̀ tọ́lọ́run they are misunderstand, especially the Muslim. Misunderstand. Mr. Wale, you are misunderstanding MC Lagos boy on this particular picture he kept. He's not talking about the presence of the man, the last hour of the man. He's talking about nǹkan tí ẹni ti ṣe sẹ́yìn tó dá ogun lẹ̀. Hold on, let me help you out. Nǹkan tí Wale sọ, Wale náà wà lórí platform ìlànà. Wale sọ pé ní MC ti fún ẹyin jú ní option méjì. Ní pé bóyá ó lè fóun náà ní option méjì yẹ kóun mú comment bá MC òtún tí ẹyin jú òtún mú kankan. Kì í ṣe pé ó ń go against nǹkan tí MC ń ṣe. Just to call that in order for you to make another submission. Please. Sir. See, tẹ́ bá understand where he's going. It's still the same thing tí ẹyin jú náà ń sọ. Ẹ̀yin jú ní kọ́ your picture kúrò MC fún wọn ní option méjì. They cannot do any of the two options. Mr. Wale is coming in the influence pé bóyá due to the respect he has for him he could, but he has forgotten that everybody has his own choice. He might decide to regardless of who you are, and he might decide not to. But the fact is that when we think about it, okay, this thing I want to achieve an aim. Báwo ṣe máa ṣòwò tí ò ní jèrè èèyàn fẹ́ achieve aim nǹkan. Okay, for over how many decades a lot of Muslims are changing back to Christian nítorí ìwà yẹn náà, nítorí àwọn nǹkan àbòsí. Àwọn nǹkan bí ogun bí ìjà gidijagan bí ìjà náà ni wọ́n pọ̀ títì tàbá ń drive lọ títì náà the same thing tẹ́ bá wà ní ọ́fíìsì náà the same thing bí ogun tẹ́ bá ti ń ṣe Muslim náà wàhálà ni wọ́n wà níbi iṣẹ́ mi náà wàhálà náà ni Muslim wàhálà náà ni problem náà ni tó bá ti ń ṣe Muslim bá I was forced to bring out my Muslim name just because I needed something very important. Kí ló dé? Is it by force? Is it by force? Ṣé dandan ni? These people should go and change. Ọmọ Yorùbá. Is it by force? Ọmọ Yorùbá tó bá ti ṣe Islam o lè fẹ́ wọn lọ́mọ. Báwo lẹ ṣe máa ní okay ẹ má bínú sá ẹ má bínú mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín. Hold on please hold on bro now ẹ máa sọ wípé ẹ̀yin lè lọ sí ilẹ̀ onílẹ̀ ẹ̀yin lè lọ sí ilẹ̀ Yorùbá ẹ lè lọ sí ilẹ̀ Christian ẹ lè lọ sí ilẹ̀ babaláwo ẹ lè lọ fẹ́ yàwó ń bẹ̀ but tó bá fẹ́ wá fẹ́ ọmọ yín báyìí bí kẹ́ pa ọkùnrin yẹn ni bí kẹ́ lù ú pa ẹ máa sọ pé ẹ bá ti pààyàn ẹni tó pààyàn lọ àlùjọ náà does it make sense? Ẹ dẹ̀ pé dání lọ́mọ Yorùbá láti òkè káti ẹ̀fẹ̀ àwọn Iraq about Nigeria here Yorùbá ti wá. Let him make his submission please. Wale, let him make his submission. Okay. No, that's very bad. Let them go and change. MC gbọ́dọ̀ gbé bọ́lẹ̀ èmi gan fún most I support 21 days gan go ahead let them change. Baba Tosco àní mo ní àdúgbò tí mò ń gbé. Ẹ jẹ́ kí Tosco sọ bí ìtẹ́jọ́. Mo ti sọ pé Baba Tosco àdúgbò kan tí mò ń gbé ní area mi estate kan wà àwọn Muslim lọ́ra estate wọ́n ní Abdulsalam estate náà pé ṣé dẹ̀ mọ̀ pé àwọn tó fẹ́ rent ilé ńbẹ̀ tó jẹ́ Christian wọn ò gbà. Níbo? Wọ́n ní láyé nínú estate o wọ́n ní wọn ò gbà kí Christian rent ilé ńbẹ̀. Àwọn nìkan ló ní láyé. Wọ́n ní wọn ò gbà kí àwọn ìṣẹ̀ṣe rent ilé ńbẹ̀ fún kí ni ẹ̀yin nìkan lọ́lọ́run dáyé fún ni. Mo rántí mọ́ṣáláṣí tó wà ní Ìlọrin níbi kíní ọba ṣebí Christian ló gbówó lẹ̀ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjá ni wọ́n ní kó lọ dá owó ẹ̀ padà fún. Ẹ má bínú lórí oní estate yẹn ẹ jẹ́ kí n support yín lórí àkànbẹ̀ ṣe rí rìdíìmù náà bí rìdíìmù ṣe wà yẹn
ẹni tó bá jẹ́ rìdíìmà nìkan ló lè ra lẹ̀ ń bẹ̀. Dádì irọ́ ni sà. ẹni sùn èmi ò ṣe rìdíìmà o mi ò ṣe rìdíìmà o mo ní ọ̀rẹ́ tó jẹ́ muslim tó ń gbé nínú rìdíìmà tó ń gbé nínú redemption camp muslim yẹn ni. Mr. Kiwaju. Ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ sà mo ní ọ̀rẹ́ tó jẹ́ muslim tó ń gbé nínú redemption camp. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ bàjẹ́ muslim àti muslim. Kí lẹ sọ yìí? ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ. ẹ máa bọ̀ ní rìdíìmù mi báyìí rìdíìmù ẹ máa pẹ́ rìdíìmù lóní gbogbo bẹ́ẹ̀. ní sùúrù òun ló jáwọ́ kó lòdù rìdíìmù lóní. yẹn ẹ tó bá ti wá gbé nínú rìdíìmù yẹn tó bá ti ní ṣe rìdíìmù wọ́n fi property law mi náà bẹ́ẹ̀ ẹni yẹn ní láti máa contribute sí nǹkan tí wọ́n ṣe ní kó máa sọ tight ìyẹn nìkan lè mímọ̀ mi mọ́ tí mo mí o so tó bá ti ń dín wọ́n ní estate muslim mi ò sọ wípé tó bá wù wọ́n ni ẹ má bínú tó bá estate christian tó bá wù wọ́n ni ṣètìlẹ́t ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní general grand ẹ má ní ká sọ pé estate gbogbo wa ti ní pé estate muslim ní christian development. nǹkan tẹ́ ń sọ ní ìsinyìí. You even have things like that in the United Kingdom. You have some specific areas. I don't know. It's not a problem. Uncle, àwọn náà wá sí United Kingdom àwọn ọkọ̀ dúró bẹ́ẹ̀ ni à ń dé à ń lọ ní. It's what I'm saying. You got some specific areas like that. Àwọn náà lọ wá fi United Kingdom kọ́ àwọn kan. bàbá ṣíwájú nǹkan tẹ́ ń sọ yẹn ò correct. kẹ́ni number one division lẹ́ ń sọ yẹn àdẹ ní ìgbàlẹ̀ Yorùbá kẹ́ni kan máa divide pé òun ìtorí religion kan ló gbọ́dọ̀ bí gbébi lọ́kẹ́ ṣe sá. àkàrà ògùn ṣe rántí pé kì í ṣe bí mo talẹ̀ fún wọn ẹ̀rẹ̀ rántí pé federal government and state government tó àpúfù ẹ̀ pọ̀ ṣe yẹn fún wọn gbogbo kínní a máa pariwo ẹ̀ jáde ni kì í ṣe pàmò máa sọ fẹ́ sí wọn nìkan. ẹ pariwo ẹ̀ jáde ń support àwọn èèyàn sọ. no mi ò support ká má deviate kúrò lórí nǹkan tí gbé program lẹ̀ fún. ilẹ̀ Yorùbá tá a wà yìí ẹnìkan ò ní right láti sọ pé street kan ẹnìkan ló gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ gbogbo ilé yẹn ló máa lọlẹ̀ because kò kílẹ̀ ń sọ yìí náà akanipa àwọn oníṣẹ̀ṣe gbà tí Islam délẹ̀ ní Yorùbá akanipa àwọn oníṣẹ̀ṣe sọ pé òkè o ẹ gbọ́dọ̀ kọjá bí o ṣé ọmọ àbí ọmọ máa jí Tesla máa jó máa wà nílẹ̀ Yorùbá ni. ẹ wọ́n sọ pé state kan ní kò gbọ́dọ̀. Mr. Ashiwaju, there's a place here in London. You as an African or someone that is not Europe cannot even stay in that accommodation here in the United Kingdom. ìlú wọn nìyẹn All of these things. ìlú wọn nìyẹn wọ́n ní òkè ẹ̀yin tẹ́ kì í ṣe aláwọ̀ funfun ẹ má gbé bẹ́ẹ̀ that is their country. Is that proper? Is that okay? It is proper their country. What are you looking for there? And now someone else is doing that in What did you go and do there? Okay. èèyàn lọ lú ẹ ní pé kínní. èèyàn ń ṣe òfin tọ̀dọ̀ wa tí Islam máa dúró wọn ò ní láti sọ pé ẹnìkan gbọ́dọ̀ débì kan that is extremist mentality. ṣóye yín báyìí lè ṣe máa sọ pé ẹnìkan ní ilẹ̀ tó yẹn pé àwọn oníṣẹ̀ṣe sìn wọ́n dìde Islam wọ́n bẹ̀rẹ̀ sí ní ké ṣóye ká nípa àwọn oníṣẹ̀ṣe náà wọ́n wá sọ pé òkè o àwọn ò fẹ́ Christian àti Muslim ẹ mọ̀ pé bí mo ṣe bá ń sọ̀rọ̀ oníṣẹ̀ṣe bá dìde táwọn traditional bá dìde pé Nàìjíríà gan ò lè dì wọ́n mú because it is their right àwọn ló nílẹ̀ àwọn ló found ilẹ̀ yẹn they are the original kìíní so tí Muslim bá wá dé tọ́ba tí oníṣẹ̀ṣe bá gbà wọ́n láyè kan grow tọ́ba wá sọ pé ẹnìkan kò gbọdọ̀ Christian ò gbọdọ̀ débẹ̀ Jew ò gbọdọ̀ débẹ̀ àwọn Mùsùlùmí kan ló máa kò make sense now so ká nípa oníṣẹ̀ṣe náà ṣe bẹ́ẹ̀ ṣé àwọn máa rí lẹ̀ rà ni. àkàrà ogun ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ nǹkan tí mo expect kẹ́ ẹ sọ tẹ́ ẹ sọ mo fẹ́ sọ fún yín nísìnyí instead of talking about the estate instead láti máa sọ ẹjọ́ kẹ́ni yẹn mú instead láti máa sọ̀rọ̀ nípa oní estate kò ṣe estate now ibi tí mo expect kẹ́ ẹ center point yín lé lórí nípa nǹkan táwọn Muslim ń ṣe tí ò dáa number one gbogbo èèyàn ló máa kú now ẹ wà sọ pé cemetery Muslim ni wọn ò ní wá sí Christian síbẹ̀ wọn ò ní wá sí oníṣẹ̀ṣe síbẹ̀ likewise the same thing náà làwọn Christian náà ń ṣe wọn ò ní wá sí Muslim síbẹ̀ wọn ò ní sí oníṣẹ̀ṣe síbẹ̀ ṣùgbọ́n cemetery bá jẹ́ cemetery community tó yẹ pé oníṣẹ̀ṣe ló ní both Muslim and Christian ni wọ́n sì síbẹ̀ nǹkan tó wọ expect tó yẹ kẹ́ takìní sí nìyẹn kì í ṣe lórí estate torí cemetery gbà tó fẹ́ gba cemetery wọn sọ wípé oníṣẹ̀ṣe nìkan náà máa sí síbẹ̀ wọn ò ní Christian nìkan náà máa sí síbẹ̀ wọn ò ní Muslim nìkan náà máa sí síbẹ̀ that is the area to expect pé kẹ́ center point yín sí ṣètì bẹ́ẹ̀ ó yàtọ̀ sí nǹkan tẹ̀ ń sọ mi ò support anybody ní dọ́là ní méjì ni o. nǹkan tẹ̀yìn ro nìyẹn nǹkan tẹ̀ àti cemetery o àti restaurant o kò kàn mí anywhere nílẹ̀ Yorùbá yìí anybody ò gbọ́dọ̀ yẹ anywhere sọ́tọ̀ pé àwọn Mùsùlùmí àwọn kan kìrìsìtẹ́nì ṣẹ́dẹ̀ mi tí mo bá ń sọ̀rọ̀ mi ń ṣe kìrìsìtẹ́nì mo ń ṣiṣẹ́ ní Redeem tí mo dẹ̀ rí bàbá sọ́wọ́ oní ṣóyẹ yín kò ṣe pé ibi tí mo ti ṣiṣẹ́ mo rí wọn sójú báyìí tẹ́ nípajọ́ máa ń rìn káàkiri mo ò dẹ̀ ń ṣe kìrìsìtẹ́nì but ìyẹn ò kàn mí àtọ́gẹ́ Redeem àti gbogbo wọn nonsense gbogbo wọn ń ṣe nonsense ṣóyẹ yín tẹ́ bá dé Saudi tó Saudi bá sọ pé òfin wọn kìrìsìtẹ́nì gbọdọ̀ kọjá bí wọn ò bí yín dá ṣóyẹ yín but táwọn àwọn oníkà ṣebí Yorùbá ló jẹ́ torí pé Yorùbá àkẹ́ nípa ìsìn àwọn oníṣẹ̀ṣe wọn kò sí ìtọ́ tó kàn wọ́n ẹyin ojú ẹ má sọ yẹn àwọn Mùsùlùmí ló lọ Jerusalem kí náà ṣe ń Jerusalem wọ́n kírun ni náà. ẹ náà so tí oníṣẹ̀ṣe bá lè dàgbù nǹkan bẹ́ẹ̀ láyé báwo ló ṣe jẹ́ pé Mùsùlùmí máa sọ pé ní kò gbọdọ̀ dé ẹ mọ̀ pé bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn ni náà
wọ́n ṣe gba gbogbo olùkàkiri ni àwọn kọ́kọ́ create community àtòbí wọ́n sọ pé àwọn nìkan ló gbọ́dọ̀ wà ń bẹ̀ kẹ́ ọmọ tó ṣe máa gbàlú yẹn gbàlú nǹkan tó bá ń ṣe kọ́ wọ́n lè máa pààyàn kọ́ máa ra abọ́ kọ́ máa kó mọ́ sínú community yẹn inú estate yẹn kó jẹ́ pé bẹ́ẹ̀ lọ́n tọ́jú ọmọ tó fẹ́ fi ja jihad sí ẹ̀ ní mọ̀ tó má kàn ti pọ̀ báyìí wọ́n ti pé bí 500 báyìí ẹ kò máa rí pọ́ńpù sí ní pààyàn ni so yẹ yín wọn ò ní right kò sí pé wọn ò ní láti ralẹ̀ àbí kọ́ ẹ sọ pé kinní kan bọ́ wọn ò ní láti sọ pé ẹnì kan gbọdọ̀ gbébì kan. ẹjọ tó àwọn tó ṣe wọlé yẹn kọ́ mú àwọn tó ṣe wọlé yẹn kọ́ mú. tó make sense ni ẹ dẹ̀ ń support kinní kan ní pé kinní kan ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí tọ́gbọ̀ wà náà aṣíwájú mo wọn ti sàkọ́ tẹ́ ń sọ but ẹ ká sọ òótọ́ ọ̀rọ̀ orí ilẹ̀ táwa wà yìí orí ilẹ̀ irú wọn lẹ̀ ni anybody ò ní right wípé anybody ò gbọdọ̀ gbébì kan tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n máa dá ogun lẹ̀ ni because ibẹ̀ yẹn náà máa kọ́kọ́ wó dànù ibi tó ti ń breed terrorism nìyẹn náà báyìí sọ pé christian gbọdọ̀ dé bí nìkan gbọdọ̀ dé bí mùsùlùmí nìkan ló gbọdọ̀ wà ń bí ká nípa àwọn tó ní ilẹ̀ ṣe bẹ́ẹ̀ ni sáwọn máa rí estate ra ni èmi ò mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe kí ni ilẹ̀ òrìṣà láwà ilẹ̀ òrìṣà anybody foreign ideology ò gbọdọ̀ sọ pé ẹ bá ṣe gbọdọ̀ ṣẹlẹ̀ lélẹ̀ it's not about christian or muslim àbí nǹkan kan òfin ilẹ̀ wa ni ṣe bí wọ́n bulẹ̀ ayé àtijọ́ bàtà wọn dé ṣe bọ́ bá ló bulẹ̀ fún ọkọ̀ lọ́kọ́ mosque ṣé wọ́n ta lẹ̀ yẹn fún wọn ni ok nísìnyí ká wá sọ pé gbogbo ilẹ̀ tí ọba bù fún ilẹ̀ ní wọn kó fi commerce ilẹ̀ yorùbá kan máa wó mosque yẹn gbogbo mosque tó wà lé ọba tó wà tó gbogbo ẹ̀dá máa wó dànù because wọn ọ̀rọ̀ àlẹ́yìn náà wọ́n fún wọn lẹ́yìn ni ẹni tó dé fún wọn nílẹ̀ láti gbà padà kọ́ wọn sọ pé eégún gbọdọ̀ gba iwájú mosque yẹn kọjá tó yẹ pé eégún ló fún wọn nílẹ̀ láti kọ́ mosque ẹ̀jẹ̀ wá ń justify yẹn nílẹ̀ bàbá dà kára ìwà olórí burúkú tó ń wù sí ẹ̀ àtọ́fẹ́ máa wù sí ẹ̀ ọ̀fẹ́ dominate ẹ̀wẹ̀ má bínú MC má gbé kíní lọ́lẹ̀ o má gbé kíní lọ́lẹ̀ o bàbá Ajani Bello ló bẹ̀rẹ̀ gbogbo kíní òun ló kọ́ gbogbo àwọn ọmọ yẹn kó máa bully everybody tó o bá ti jẹ́ muslim òun ṣe èèyàn má gbé lọ́lẹ̀ wọ́n ti bully wá sí pẹ́ẹ́pẹ́. àkútúkù yàrá ìyá ẹ̀ nínú kòtò tó máa sí tọ́sí sí lára bàbá ìgbọ̀ngàn ló kọ́ ní wàhálà yẹn tó máa gbé everybody lẹ́lẹ́bọ̀ bàbá yìí ni. wọ́n gbẹ́ni ti wálẹ̀. èmi ò gbé ìsọ̀rọ̀ pa bàbá. ọmọ fipá wọn ní monopoli threatening ìyá yín ò ní threatening ìyá yín ò ní threatening lọ́wọ́. wèrè tẹ́ ń ṣe lọ́rí yẹn ẹ gbé jó sí lọ́rí yẹn tẹ́ bá ṣe wèrè wá sílẹ̀ tó kù ṣẹ́rí ìjọ yẹn ní Islam máa dópin nílẹ̀ Yorùbá ìjọ yẹn ní Islam máa end nílẹ̀ Yorùbá because ẹ ṣe Islam yín ẹ lọ ẹ kírun tí àwọn ológun bá gbégun ẹ fi wọ́n lẹ́yẹ kan gbégun wọn táwọn oníṣọ́ọ̀ṣì táwọn ẹ máa pariwo àwọn oníṣọ́ọ̀ṣì ṣe ẹ̀yin lẹ máa bú church lẹ máa bú àwọn Christian lẹ máa bú everybody pé wọ́n máa wọ́n. I love my husband sọ̀rọ̀ kan wọ́n láwọn mùsùlùmí kírun lọ́wọ́ àwọn onímọ̀ wọ́n block gbogbo títì. that's why bàbá yìí gan tún chance wa even Sunday gan kò sọ̀rọ̀ against bàbá yìí rí wọ́n lọ bàbá yìí dákú bàbá yìí á dẹ̀ máa pẹ́nu àtẹ́jú Yorùbá. wọ́n sọ pé à ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ni ìdẹ́ni ìjọ tẹ́ ẹ bá fi lè gbìyànjú ìjọ yẹn gbogbo ilẹ̀ tó níṣẹ̀ṣe fún gbogbo Islam pátápátá àwọn ọmọ oníṣẹ̀ṣe ló máa gbà padà bẹ́ẹ̀ bá kó filẹ̀ because ìjọ tó máa fi lè gbìyànjú tí eégún kan àbúrò kan àbí tó máa gbáwájú mosque tó yẹn pé wà níwájú ọba tó yẹn pé ọba yẹn ló fún wọn nílẹ̀ ìṣẹ̀ṣe ló fún wọn nílẹ̀ yẹn tẹ́ bá fi lè lé eégún yẹn ìjọ yẹn ni gbogbo ilẹ̀ tí wọ́n fún yín gbàgbà máa gbà padà ẹ̀ dẹ̀ máa gbé mosque yín kó lórí ilẹ̀ yẹn ẹ̀ máa gbé mosque yín kó lórí ilẹ̀ yẹn kò make sense now ẹ̀yin náà ẹ ronú sí ok ní ìsinyìí kẹfẹ́ wọ restaurant kọ́sọ́ pé dípà lẹ́bù dá restaurant yẹn lẹ̀ muslim yẹn gbọ́dọ̀ wọ ìjábọ̀ ọbẹ̀ ṣèbí ní side Ìlọrin yẹn àwọn kìrìsìtẹ́nì lọ ní school kan àwọn mùsùlùmí wọn lọ fi school ọmọ sí school àwọn kìrìsìtẹ́nì wọn sọ pé kìrìsìtẹ́nì school yìí kìrìsìtẹ́nì ni o ẹ máa wọ ó ṣẹlẹ̀ ní side Ìlọrin yẹn o ẹ gbọ́dọ̀ wọ ìjábọ̀ wọ because christian ló ní ọ̀hún sọ pé kí ẹ má wà school as a muslim ẹ má wọ ìjábọ̀ wọnú school wọ́n dá ogun. gọ́vnà wọn support wọn gbà yẹn gọ́vnà wọn support wọn wọ́n bá school yẹn. wọ́n pa èèyàn sí àwọn mùsùlùmí pa èèyàn sí school yẹn the same thing wọ́n gbọ́dọ̀ wá débì kan ẹ dẹ̀ ń support wọn bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe gba Afghanistan bó ṣe gba Iraq bó ṣe gba Morocco nìyẹn náà bó ṣe fẹ́ gba UK táwọn UK fi band wọn àwọn Holland nǹkan tó kọ́ ṣe nìyẹn wọ́n kọ́ sọ pé àwọn arábì kan àwọn làwọn ra àwọn gbọ́dọ̀ débẹ̀ àwọn Holland wọn kà ṣe ẹ̀yà wèrè nílẹ̀ wa bó ṣe band Islam ní Holland nìyẹn Sweden náà the same bó ṣe band Islam nìyẹn àwọn máa make law lórí ilẹ̀ tó ń bí kò ṣe tọ̀dọ̀ wọn ọ̀ ní fọ́lù lọ́wọ́ sọ pé àwọn fọ́lù ṣẹ̀ríà wèrè kí ló kàn án. olúwa ló sì wúlò àtẹkùnrẹ́rẹ́. èmi ò ní tẹ̀mí o kò sí ọ̀dọ́ kan pẹ̀lú Islam but lórí ilẹ̀ tí kò ṣàdálẹ̀ ẹ ṣẹ̀ sí yín tẹ́ bá ti fẹ́ máa kẹ́ extremist wọ̀ gbogbo ilẹ̀ yẹn ẹ máa withdraw ẹ̀ padà ẹ máa wá lọ sí north tó yẹ àbí kẹ́ padà sí Arabia kẹ́ lọ ṣe. àwọn pípù yìí àwọn mùsùlùmí wọ́n ti rí Yorùbá fi jù. wọ́n accept muslim yìí mẹ́ o wọ́n accept wọn bẹ́ o. wọ́n ti rí Yorùbá fi jù wọ́n ti disrespect Yorùbá jù for a very long time. àwọn ti disrespect wájú wọ́n ti pọ̀ jù. nonsense. àlàáfíà wòye wò là ń wá ṣẹ́ẹ́rì tẹ́ bá ti àlàáfíà ẹ̀yin lẹ lágídí jù but ṣẹ́ẹ́rì most of àwọn tó ń jáde ní ìsinyìí ẹ̀yin lẹ kọ́ wọn lágídí kò ṣe àwọn babaláwo because most of àwọn tó ń jáde wọ́n jàgídíjàgan sí àmọ́ kan tó ń pè ní jàgídíjàgan àwọn mùsùlùmí jáde wọn lọ́kọ̀ wọ́n jàgídíjàgan wọ́n fi pa àwọn níwèrè lórí àwọn kan máa ní àṣẹ níwèrè níwèrè ni abẹ́ ń ṣe èrè pọ̀ náà lọ́rùn àbí kò sí problem
ẹ̀yẹn ṣe wèrè nílẹ̀ Yorùbá kẹ́. I want to say something. Yàyà yẹn náà lára àwọn ẹranko wọn èèyàn náà máa bú kínní àdènà gbé ìṣẹ̀ṣẹ̀ yẹn náà wá gbé tó máa polówó àdènà tó wà lẹ́lẹ́bọ àdènà gbé ewé agbé gbogbo àmà polówó. ẹjọ ẹnìkan fẹ́ sọ̀rọ̀ someone said he or she wants to say something. Who is that? Sheik Ajani. Ẹjọ ẹ má bínú fún nǹkan tí mo fẹ́ contribute. Mo fọlọ́run bá bẹ̀yìn ẹ bá wa drop picture yìí ẹjọ. Lóòótọ́ tẹ bá wo. Drop kankan o lè sọ fún MC kó wá ṣe kókó stop alábòsí olórí burúkú alábòsí ni gbogbo mùsùlùmí àgbáyé olórí burúkú. platform ẹ̀ lélẹ́yìí kò lè drop anything platform ẹ̀ rèé. tata fẹ́ sọ torí pílàfọ́ọ̀mù wa kọ́ lélẹ̀ ẹni tí mo kàn wà lẹ́gbẹ̀ẹ́ wọn Mr. Wale nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé UK làwa náà wà àwọn oníjà tí mo sọ pé bóyá àbí English náà fún yín Yorùbá ni yín ẹ̀ẹ́dẹ̀gbọ́ Yorùbá mo ti lọ wo kíní yín ìwọ̀n ẹ̀ ń bẹ̀ èbó gan ẹ̀ ń kọ́ èbó ní Yorùbá àníìdá tí mo ṣe báyìí tábà ti jọ́ ọmọ Yorùbá ká gbàgbọ́ ọmọ Yorùbá ni wá àníìdá tí mo fẹ́ ṣe wá sí kú mi ní pọ́ǹtì jù báyìí lọ kan tèmi wókè wá sọ nìyẹn. Another person, please. ṣé ti rí ní àwọn Muslim tó ń sọ yìí wọn ò lè change ẹ wo comment section táwọn tẹ bá gbé pé kí wọ́n gbé yàrá ìyá wọn ṣẹ́ wọn ò lè change wá wèrè ìwé ẹ jẹ́ kó máa ṣe pé wọn ṣèbí kan tí bàbá wọn filẹ̀ lé wọn lọ́wọ́ nìyẹn. ṣé ti rí bàbá tèmi bàbá Muslim ayé ni ó dẹ̀ bí wa 11 gbogbo akọ́tàlá kúrò nínú jàgídíjàgan yìí bàbá mi ò ní gbélé fún yàn tí ò bá jẹ́ Muslim. kẹ́bí máa dé. bàbá mi ò ní gbà ẹni tí ò bá ti jẹ́ Muslim kò ní gbà gbogbo àwọn wèrè tó wá gbé sínú ilé kò sí tí ò ń ṣe nínú wọn kò sí tí ò ń jẹ́wé kò sí tí ò ń jẹ́gbò nínú wọn tó bá hàn ọ̀hún tún báyìí wọ́n wá ju ejò sí tó bọ̀ oríṣiríṣi ogbónúlé wa máa rùn ìgbà táwọn ọmọ bá nígbà tá a dàgbà bá yá wèrè mọ́ bàbá lọ́wọ́ nìyẹn a ní ogbónúlé yìí àfẹ́ Muslim. wèrè gidi àgbèrè díẹ̀. àyàwó mọ́ bàbá lọ́wọ́ ló tó dé pọ́kú o àwa lálé gbogbo àwọn àfáà tó wà nílé wa àwa lálé wọn dànù. Rukayat lórúkọ tèmi tí mo sọ yìí Wahab lórúkọ bàbá mi. ẹsẹ kan ya wa wọn dọ̀tí tọ gbogbo àwọn ọmọ olùlọrin yẹn ló dọ̀tí wọn dọ̀tí bí olóṣì báyìí wọn dọ̀tí wọn máa ń rùn. ẹlẹ́gbọ́n ló gùn yìí ṣé ti rí Ìlọrin tí wọ́n pariwo Ìlọrin yìí ó ní mọ́ọ̀sì kan nínú ní Ìlọrin mi ní dárúkọ bẹ̀ iwájú ẹ̀ báyìí ilé ìkíní ló wà níwájú ẹ̀ àwọn ilé alágbo àwọn eléwé tó ń ṣèṣègùn ló wà níwájú mọ́ọ̀sì yẹn ẹni bá mọ̀ lọ́rin dáadáa ó mọ ibi tí mo sọ yìí iwájú ẹ̀ báyìí àwọn tó ń ta orí eku orí ẹyẹ iwájú ẹ̀ gangan ní Ìlọrin yẹn ní ilẹ̀ káyé àfà tí mo ní ọwọ́ ní Ìlọrin tó ti gbé ilé wa àti 419 tó kúnnú ayé wọn gbogbo ẹ̀ ní Ìlọrin yẹn wọ́n á pọ̀ bí wèrè wọ́n ti sọ wọ́n ti bà ilẹ̀ Yorùbá jẹ́ wọ́n ti fi religion yẹn wọ́n ti fi dà kan rú wọn kò sí ìfẹ́ kò sí ìfẹ́ tí Christian bá fẹ́ preach á preach love á preach peace á wá bó ṣe máa mú èèyàn sínú ẹ̀sìn ẹ̀ ṣé ti rí Muslim Rukayat bí agídí bí jàgùdà afa máa lùwá bí ẹni máa kú lọ́lẹ̀ kéwù ni. tipátipá ni nílé kéwù. ayé àtọ̀run ni wọn lórí kúkú. wọ́n máa fi ṣé ní sọ ọmọ kéékèèké lẹ́sẹ̀ kọ́ náà kan ní Arabic wọ́n máa fi ṣé ní sọ ọmọ kéékèèké lẹ́sẹ̀ báwo ni ṣe máa fi ṣé ní sọ ọmọ 11 years sí lẹ́sẹ̀ láì ṣe pé ọmọ ẹ̀ ti mẹ́ta ẹ máa fi ṣé ní sọ ọmọ lẹ́sẹ̀ tó pọ̀ fẹ́ pa Arabic wọ́n máa fi ṣé ní sọ ọmọ lẹ́sẹ̀ country wa tó work ní kálí kúrò wọ́n 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 abuse. báwo la máa fi ṣé ní sọmọ lẹ́sẹ̀ báyìí máa ń ṣe é lẹ́ọ̀rìn ní olórí burúkú ó yẹ kó ọ̀ọ́ni sóríire láyé wọn olórí burúkú irú lọ́sẹ̀sì òṣìwò náà ṣe ẹ̀ ni ẹ máa block major road pé torí pẹ́pẹ́ kí irun olórí burúkú kan ọ̀ọ́ni sóríire láyé wọn ọ máa fi ṣé ní sọmọ kéékèèké lẹ́sẹ̀ máa bá ọmọ kéékèèké sùn irú ìwà òṣìwò nìyẹn ọwọ́ tẹ́lẹ̀ tẹ̀ wọ́ọ̀sì jù ọwọ́ọ̀sì gan olórí burúkú ni wọn bàbá yóò ní kú dáadáa níbi tó bá wà iná àlùjọ náà iná ẹ̀fàyà tó ń sọ yẹn ló máa lọ kú sí ibẹ̀ ló máa wọ̀ lọ tó máa kú sí kò rí ìlò bọ́ òun máa dídí lọ sí ẹ̀fàyà ẹni because bàbá yìí náà ó wà náà tó start kìíní yìí olórí burúkú ni wọ́n ọ̀ ní kú dáadáa àwọn aṣèrè báwo lẹ máa fi ṣé ní sọmọ kéékèèké lẹ́sẹ̀ tíṣàn wà lọ mo lè sẹ́ǹdẹ̀ sí tíṣàn wà ẹ máa fi ṣé ní sọmọ kéékèèké lẹ́sẹ̀ tó pẹ́ kan ní kéwú èdè dìdìrín tó dẹ̀ wà lókè náà tó ń sọ Yorùbá tó lè sọ Yorùbá tó lè sèdè ọ bastard ni ẹ tó bá ti lè sèdè Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá bastard is a bastard aṣèrè ni nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn. ẹ jẹ́ kí n play kankan àwọn Muslim tó wọ́n ti wọ́n ti ra ká láti gbọ́ Yorùbá wọ́n lè sọ. Jack ẹ jọ fún màá kọ́ sọ̀rọ̀ lọ́lẹ́kan ẹ má bínú. ẹ jẹ́ kí n play audio kan fún yín. Akaragun ẹni ok tí Akaragun bá ti play audio yẹn tán ẹ jọ Àríkẹ́ Motúnráyọ̀ ẹ̀kọ́ ẹ̀ proceed ẹ jọ. ẹ jẹ́ kí n play audio fún yín àwọn tó wá sọ pé sùúrù ká fi wọ́n lẹ̀ ká máa wà láfíà ẹ gbọ́ nǹkan táwọn mùsùlùmí ń sọ ẹ máa gbọ́ o.
sọlá lẹ́nu ìjọba wa fọwọ́ sí pé wọ́n declare holiday ṣẹ̀ṣẹ̀ holiday táwọn bàbá wa kẹ́tù fi Kùránì pa tẹ̀sí ládùúgbò ọlọ́run kópa náà dẹ́bọ̀rẹ́ kó gbé súnà dẹ́mìkà ní ayé súnà àtàwọn bàbá yìí gbogbo àwọn ẹlẹ́bọ̀ yóò jáde súnà àti yín tó tì wọ́n jáde yìí gbogbo yín àfikẹ́ tí wọ́n wọlé padà lọ́lọ́run tó yọnu sí. La ilaha illallah. Ṣé àwọn ṣe ẹgbọ́n kan ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ yẹn nílẹ̀ Yorùbá ẹgbọ́n tó máa wá sókè wá máa sọ pé ẹ jẹ́ ká píìsì ní irọ́ ló ń pa o tàkíyà ló ń pè nínú Islam mùsùlùmí làwọn náà tàkíyà ni tẹ bá ti wá sọ́dọ̀ kìrìsìtẹ́nì ẹ̀sùn nǹkan tẹ fẹ́ gbọ́ tí tẹ máa fi lè pa wọ́n tó yẹ ọ̀kan sọ jizya nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn nínú àwọn Ogun state Lagos àwọn state kankan wọ́n wò pé traditionalist ló nílẹ̀ kò make sense bí federal wà tí accept ń gbé kí traditionalist kọ́ máa ṣe because of àwọn tó wá colonize wa ok àwọn state yẹn wà wọ́n pòkè láti keep àṣà wa àti ṣe wa ká máa fún àwọn traditional lọ́lùdé tó yẹ yín tí wọ́n máa fi push federal àwọn afábẹ́rẹ́ ní jáde wọn wá láti wá ṣe ẹ̀sìn wọ́n wá láti wá gba ilẹ̀ ni so ẹnìkan tó bá lọ ṣe tó bá ra estate ó máa ṣe ẹgẹ́ estate yẹn kò ní rówó ẹgbà gbogbo investment tó máa lose yẹ tó yẹ òun gan máa sáré kàbàkàbà kó ń lẹ Yorùbá ni because kò ní láàdá ti sọ pé nìkan gbọdọ̀ délé àwọn kan ló máa sọ pé àwọn kìrìsìtẹ́nì o ẹ lé wọn pa àwọn kìrìsìtẹ́nì o ẹ pa wọn o ẹ má bá wọn ṣe àwọn náà ló máa sọ pé oníṣẹ́ ṣe o ẹ gbalẹ̀ kí ni nǹkan Chelsea nìyẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ tó wà tẹ́ bá gbogbo December yìí náà ló ń sọ pé gbogbo afọbajẹ Yorùbá máa jòfò ẹ tó gbé sókè kíní yìí nǹkan tẹ́mi kàn mọ̀ nìyẹn gbogbo fídíò nìkan mo wò nípa wọn gbogbo afọbajẹ Yorùbá gbàgbà ilẹ̀ Yorùbá gbogbo ló máa ṣòfò ẹni tẹ́ sọ pé kọ́ máa sọ̀rọ̀ nípa ẹni wọ́n breed ok ẹ wo Lúwo Mufta àbíkúlù pẹ̀ ustaz tó wà lówó Lúwo ó dẹ̀ ń sọ pé òun bí terrorism wọ́n àjá pé kí lọ Yorùbá lọ òun sọ pé tó máa ti gba Islamic nation náà fẹ́ gbà nílẹ̀ Yorùbá tó máa gbalẹ̀ Yorùbá Islamic nation ni ẹ dẹ̀ sọ pé ká máa sọ̀rọ̀ ká fi wọ́n lẹ̀ ká máa wà láàfíà ṣé ẹni tí ò bá wà láàfíà pẹ̀lú yẹn máa wà láàfíà pẹ̀lú ẹ̀ ni ẹ tó múlẹ̀ láti fẹ́ kéèyàn lọ ìwọ wá múlẹ̀ pẹ̀lú ẹ ó kì í bá kó Arab religion is not meant for Yorùbá la wọ́n máa ti gbé extremist wọlé tó yẹ yín kọ́ padà lọ sí Saudi tó máa ń ṣe èsì wọn pẹ̀lú àlàáfíà kọ́ máa ṣe lọ. ẹ ṣeun gbẹ́ ń bí èyí ti sọ̀rọ̀ tó jáde. Olúwo Awóyẹmí ẹjọ́ ẹ̀sọ́ tí yín náà. tọ́ mo jáyé inú gbogbo wa dùn ọkàn wọ́n balẹ̀ o. ẹ wo nǹkan tẹ́mi kọ́ fẹ́ẹ́ rí tí mo fẹ́ sọ sọ̀rọ̀ ni pé wọ́n lè da ọwọ́ àwa ẹlẹ́bọ wọn lè yí ọwọ́ wa dà sígbó láyé àwọn náà bomi lọ lágbára fálábára Ọ̀rúnmìlà wọ́n bomi lọ ni wọ́n ò ní gbé nílẹ̀ Oòduà àwa la fún wọn nílẹ̀ Ifálẹ̀ jẹ́ kó yé wa Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa jẹ́ kó yé wa pé gbogbo ilẹ̀ ní tòòsà ẹ sọ̀rọ̀ ẹ̀kan lẹ́ẹ̀kan àkàrà ògùn ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni ó di ọjọ́ tí bóyá eégún jáde àbí ó gbé orò kan gbàbí kan àwọn mùsùlùmí wá ní kí orò yìí kó má gbàbí kan já ìwájú ògùn ọjọ́ òun náà ni àwọn onímùsùlùmí wọ́n kó ẹ̀sìn wọn lọ sí ilẹ̀ Arabic kò sí wọ́n ti dánwò nílùú Ìbàdàn rí bẹ́ẹ̀ ni wọ́n ti dánwò nílùú Ìbàdàn rí wọ́n ní kálápá sanpá kó má gbàbí kan wọ́n ti dánwò bẹ́ẹ̀ ni àmọ́ nǹkan tẹ́mi mọ̀ ni pé àwa ò ní gbà fún wọn o bí ó bá dogun kó dogun bí ó bá dìjà kó dìjà bàbá Muyideen Bello ó ti bà kan jẹ́ jìnnà nílẹ̀ Yorùbá o bàbá ìbà kan jẹ́ jìnnà nílẹ̀ Yorùbá. afala olórí burúkú ni bàbá tẹ dárúkọ ẹ bàbá ńlá olórí burúkú ayé àjọrun. yóò san kú àtúkútúkú rẹ̀ lọ́nà ọ̀run níbi tó kú sí ni o yóò san kú mọ́ kú ni o orí bẹ́ẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀ ni kò jù bá ń lọ. àṣẹ wà. májàsọ́lá sọ́ọ́rì olúwa ló lọ́gbọ́n ẹ má bínú o Sunday Igboho ó láìkì bàbá yìí bí ìwé bàbá yìí tó máa ń pè sí yẹn tí bàbá yìí ti sọ̀rọ̀ ìkéèsì Yorùbá. ẹ wá ní bàbá wa kú sọ ẹ wá ní kọ́ máa gbé kí wọ́n ṣe máa gbé bàbá yìí gbogbo ló dá wà láàrin ilé bàbá Ajani Bello yìí. ẹwọ dẹdẹ làgbà tó wọlé lẹ́ẹ̀kan tó wá bẹ̀rẹ̀ sí ní fọ òyìnbó bí ẹyẹ ìpẹ́ rẹ níbí nínú àwọn ọmọ Yorùbá ẹ filẹ̀ síbi ẹ ní mo ń tẹ́pù ní kọ́mẹ́sì ẹ̀sán ẹ gbọ́ tèmi ni mo ní kẹ́ já bọ́lẹ̀ bí ó tẹ̀sán sọ òyìnbó tẹ̀sán inú rẹ̀ tẹ̀ ń bí mi bó tẹ̀sán fọ òyìnbó lérí burúkú àwọn ọmọ Yorùbá ẹ wọ́n fọ òyìnbó bí ẹyẹ ìpẹ́ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ kí ló dé agbọ́ kan tó sọ kò tó gbọ́ àgbọ̀ tó sọ bọ́ èwo lè òyìnbó lérí burúkú à ń sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá à ń sọ̀rọ̀ Yorùbá wà á wọlé bí ọ̀bà fún òyìnbó bí ẹyẹ ìpẹ́ rẹ̀. bàbá mi gbogbo àwọn tó bá ti gòkè lórí platform tó bá ti ní kó gbé picture Muyideen kú àbí kó má pa ẹ̀kọ́ pa ètò yìí ẹ má gbọ́ mi olórí burúkú mùsùlùmí ni gbogbo wọn alábòsí níjà alága ògbòmọ olóṣèlú wọn alábòsí níjà wọn. ó ní pé kán fóun ní opportunity náà fún ẹyin dún yẹn pé bóyá kán fóun náà pé bóyá wọn máa fóun ní option méjì ó ní jèrè ayé
máyẹ̀ fi kan sẹ́rin gbé ọ sí pé ayé kọ́mọ́ rò kú ẹ wálé láti ilé òyìnbó tó wà ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo yẹn mọ́ mọ́ṣẹ́ mùsùlùmí àbòsí wọn ti pọ̀ jù wọ́n ṣàbòsí gan àbòsí wọn ti pọ̀ jù wọ́n máa rí dúdú wọ́n tún máa ní pupa ni wọ́n á tún rí funfun wọ́n á tún ní dúdú ni mi ti ríran olórí burúkú tó ràn mùsùlùmí àgàgà ọmọ ìlú Ìlọrin yẹn wọ́n máa parọ́ bí olórí burúkú ni because ibẹ̀ gangan ni àwọn Fúlàní ti fẹ́ gbà lo wọlé sílẹ̀ Yorùbá gbogbo àwọn ìyá wa tó wà nílùú Ìlọrin Kwara làwọn Fúlàní yẹn ti dó tán wọ́n wá bí àwọn máa lè jọ àwọn máa lè ẹni orú Muyideen Bello yìí èmi ni gbogbo àwọn olòṣì tó máa láwọn ṣe wèrè wá sí olórí burúkú tó lórí TV yẹn àwọn olórí burúkú yẹn gbogbo wọn Fúlàní ni gbogbo wọn Fúlàní ni gbogbo wọn wà ní sùdọ̀ yẹn olórí burúkú ni ìyá wọn ní Ìlọrin ẹsẹ̀ Ìlọrin yẹn a máa falẹ̀ Ìlọrin gbogbo a máa parẹ́ a máa bú bọ́ọ̀lù sí Ìlọrin a máa falọ́rin rẹ ọ̀ní sórí rẹ Ìlọrin. alimukadam àbí kí ni orúkọ yín bàbá mo ti rí pé mùsùlùmí lẹ́yìn náà kò dẹ̀ sí kọ́tẹ́ fẹ́ sọ kí ni ilé sisi égbè tí bí o bá ṣe légbò kò sí kọ́tẹ́ fẹ́ sọ lẹ́nu kò sí lọ́rọ̀ kọ́tẹ́ fẹ́ sọ lẹ́nu ẹ̀ẹ́gbè tí bàbá yìí náà ni àbí orúkọ yín kọ́ là ń wò yìí kò sí tẹ́ fẹ́ sọ. ẹni sùúrù pé àkútúkù yàrá ìyá ẹ lọ́nà ó máa ṣọ́kú nínú ibi tó sin sí yẹn ó máa jẹrà kú ni wọ́n máa gé okú ẹ̀ lọ́rùn ni kò ní ga fún níbi tó kú sí yẹn because àwọn tó balẹ̀ Yorùbá jẹ́ nìyẹn àwọn tí Fúlàní lò láti máa fi balẹ̀ Yorùbá jẹ́ tó ń gbówó fún wọn àwọn tí Fúlàní lò nìyẹn ẹ̀ níjọ ṣe oríire papọ̀ pẹ̀lú ànábì Muhammed yín olóko dógidógi kò ní ṣe oríire. ok ṣe náà kò sí wàhálà kò tẹ́ bá gbé anybody ṣe pé èmi lè má ṣe pé ṣé ti yẹ yìí ọmọ Yorùbá jọ ni wá ẹ bá já lọ sùúrù. àkínjọ́sọ ọmọ Yorùbá kọ̀ọ̀kan ọmọ ẹrú ni ọmọ aládé làwà ọmọ ẹrú ni ẹ máa ṣerú kù ni ọmọ aládé làwà ẹ máa ṣerú kù ni. láti ẹjẹ kó sọ̀rọ̀. ẹgbẹ́dẹ̀lédè wa bá wa nílẹ̀ wa ń bí ẹ̀dàkùn nílẹ̀ Islamic yún ní Lárúbáwá yún. ẹjọ ẹjẹ kẹ tó sọ̀rọ̀ ẹni wẹ̀ tó bá ti ń tajẹ̀ mọ́tò máa jábọ̀ ni o ẹjọ. jẹ́ kí mi máa ń pariwo. ó yá alimuka ọmọ Yorùbá tó má dùn bàbá gidi ó gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ṣáyé kí mi bá ń pariwo sọ ọmọ ìlú Yorùbá lèmi. no nísùúrù anybody pariwo tó ní kọ̀ọ̀tún wà lẹ́ni ọ̀rọ̀ ń dùn wájú ra wa lọ so ìyẹ́kọ̀ tí wà sọ́kọ́ nìyẹn. ẹ má sọ̀rọ̀ yẹn ẹ má sọ̀rọ̀ yẹn ẹ má sọ pé yàn pariwo à ń pariwo báwo. because èmi gan máa join ní wọ́n sìn ẹ má lo ọmọ Yorùbá tẹ́ ń fẹ́ ń wọ̀ mọ́ àlè ẹ wá ń sọ pé ẹnìkan ń ṣe sọ kò ṣe ní pariwo wọ́n nílẹ̀ láti pariwo náà wọ́n kọ́ ṣe ń sọ lèmi kan láì fi threat. mo ti gbọ́. ẹni ṣorí. ọmọ Yorùbá lèmi ṣé ọmọ mi yẹ yín ẹ̀yìn ṣì ń ṣe àwọn Fúlàní ẹ̀yìn jẹ́ rí Fúlàní rí ǹjẹ́ délùú Fúlàní rí ṣọ́rọ̀ mi yẹ yín ọmọ Ẹ̀gbá lèmi so kì í ṣe ọmọ àlè Yorùbá. ọ̀rọ̀ bá gba Yoruba TV Ajani yìí kí ni ohun tí wọ́n ṣe tí ọ̀rọ̀ wọn fi gba ìpè tó ní kálukú tẹ́ fi ń gbé wọn ṣépè wàyẹ káwọn ti kú ní kálukú àtàwọn àmì láti máa kú wọ́n tẹ̀lé kó yé wa pé ijọ́ tó ní kálukú bá ti kú ohun tó bá ń sọ nípa ẹ̀. olóṣì wá ṣe wá sí ni olóṣì ọmọ àlè ó wá ṣe wá sí. lọ́rọ̀ àbọ̀yè gbogbo lé o òun gangan dẹ̀ ni mo ṣe torí ẹ̀ gangan ni mo ṣe gòkè wá ó ń lẹ́nu gbẹgbẹ báyìí. ẹjọ́ kó sọ tí ẹ̀ sí ọ̀rọ̀ wà fún ẹjọ́ kárí bọ̀dé báyọ̀ wọ́n ti jábọ́lẹ̀ ẹ bá mi jábọ́lẹ̀. kó sẹ́ni rìpọ́ọ̀tì padà ẹjọ́ ẹ má dá anybody bọ́ ẹjọ́. nítorí ẹ̀ mo ṣe wá sókè torí ẹnu tó ń ṣe blébléblé ní comment section yẹn ni. kó sẹ́ni request padà ó ti wà lókè padà. àwọn tó ń gbé dodo wọn ra náà àwọn ọmọ àlè àwọn aṣòṣì mọ̀. ẹgbẹ́ tí bí o bá ṣe légbò ó kọ mùkádàmù ó wá bí ó wá ń sọ pé lọ́mọ Yorùbá lòun. ẹ bá rí gbogbo ìpè ńláńlá tó ń ṣe ní comment section yẹn. ẹni tó ti sán fún ayé. tó bá ń ṣe nǹkan tí ò bá kan tí ò tẹ́ ẹ̀ bá láìkẹ́ you walk away and èyí tó wá ń fake British accent yẹn ṣojú òtí ni. kí ló ń fake British accent fún why you doing that. àti mi àti Mílíkà àboríbọyé o kì í yàn. gbogbo bàbá mi ojú ò ní tì. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.